ìròyìn yàjóyàjó láti ìkànnì Jígí Alára 24. Mo ń ròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ Èkó. Baálé ilé ni mí o, má sún mọ́ mi jù. Wàhálà ti ṣẹlẹ̀ o. Kí ló fa fàákàjà láàrin gbajúgbajà olórin tàkásùfé Ayọ̀dèjì Balógun tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Wizkid àtàwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n fi ń fà á lọ́tùn lósì lórí ayélujára o. Lórí gbólóhùn kan tí ó sọ sí ọ̀kan lára olólùfẹ́ rẹ̀ obìnrin wípé òun láya nílé o, bẹ́ẹ̀ lòun sì ní àwọn ọmọ. Ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ níbi ìgbàmẹ̀yẹ Grammy tó jẹ́ ìnáwó àwọn obìnrin nìkan o ní ìlú London tó wáyé lọ́jọ́ kìíní ní ọjọ́ Ìṣẹ́gun oṣù kẹwàá ọdún 2024. Ọ̀kan lára àwọn fọ́nrán tí wọ́n yà níbẹ̀ tó gborí ayélujára tó ṣàfihàn bí ọ̀pọ̀ èrò ṣe sọgbà yí olórin tàkásùfé Wizkid ká tí gbogbo wọn sì jẹ́ obìnrin tó nífẹ̀ẹ́ sí orin Wizkid. Ṣùgbọ́n a rí obìnrin kan ní pàtó tó ń súnmọ́ Wizkid ju bó ti yẹ lọ. Nínú fọ́nrán náà ni olórin tàkásùfé nẹ̀ Wizkid ti dáwọ́ orin tó ń kọ dúró tó sì fi tàpọ́nlé tẹ̀yẹtẹ̀yẹ sọ fún arábìnrin náà wípé kó má súnmọ́ òun jù nítorí baálé ilé lòun o, bẹ́ẹ̀ lòun sì ní àwọn ọmọ nílé. Ó ní ẹ má súnmọ́ mi jù nítorí àwọn ọmọ mi ń bẹ nílé o. Àwọn ará ayélujára ti bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lu Wizkid o fún irú ìwà tó wù yìí o. Àwọn kan ní ó kanra, ó kan ọmọbìnrin náà lábùkù ni o. Àwọn kan ní ìlara ló ń ṣe o nítorí ohun òun náà kó ṣe ìgbéyàwó bí akọrin akẹgbẹ́ rẹ̀ Davido Nuggetman ló sọ báyìí o. Àwọn kan ní aláwàdà lásán ni o. Laredo ló sọ èyí o nígbà tí àwọn kan sára sí wípé ìgbésẹ̀ tó gbé ìgbésẹ̀ akọni ni. tó kì í dùn kó pọ̀. a ní rí jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti ìkànnì Jígí Alára 24. Orúkọ tèmi ni Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Olúwatósìn. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí o. Títí di ìgbà mìíràn tá ó fi re àtayọ̀ pàdé. Ire o, ire lójú owó ń rí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.